Oògùn ìwòsàn fún ulcer tá a mọ̀ sí Ogbeinu. Bismillah. Wàá bá mi gẹ́ẹ̀tì ìbẹ́pẹ tí ò pọ́n, tí ò tí gbó rárá. O lè já kó pọ̀ díẹ̀ níwọ̀nba. Bá mi là á kó gbogbo kóró inú ẹ̀, kó ha gbogbo ẹ̀, kó máa há jọ sójú kan. Tó bá ti pọ̀, gẹ́ẹ̀tì ginger, kó bó ginger yẹn náà, kó kó lé lórí. Kó wá bá mi gẹ́ẹ̀tì ọ̀gẹ̀dẹ̀ dúdú tí ò tí pọ́n, wàá bó èpo ọ̀gẹ̀dẹ̀ yẹn, wàá dànù. Èpo ẹ̀ wàá dànù, ọ̀gẹ̀dẹ̀ inú ẹ̀ tí ò tí pọ́n ẹ̀ ló máa gé wẹ́lẹ́wẹ́lẹ́, ló máa dà lé lórí. Wàá wá gún kínní ní agúnmu. O máa sá sí bòjì. Tó bá gbẹ, wàá sọ di powder. Tó bá ti sọ di powder, ìlàjì ṣíbí, farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé ṣíwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn. Nǹkan tó bá lágbára fún àkáǹtì àwọn aláìní charity account 20442376802044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ẹ WhatsApp wa lórí +2348109131425. Tó bá ti sọ di powder, ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́ àbí ẹ̀kan lójúmọ́. Láàárọ̀ yẹn, tó bá ti bu ṣíbí kan sínú abọ́ kan, wàá wá bá mi gẹ́ẹ̀tì ògì ẹ̀kọ tí wọ́n ti pò tútù, ògì tútù níwọ̀nba ló máa fọ́, ló máa pòpọ̀ mọ́ kinní yẹn, ló máa mu. Ògùn ọgbẹ́ inú tó dáa ni. Ẹ fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Bismillah ta'ala, tested and confirmed ògùn ọ̀sà tó dáa ni. Àwọn product wa ni wọ́n fi hàn yín lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan yìí. Made in India, packed in South Africa. Bismillah ta'ala. Ẹ get full package fún obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ, àti fún ọkùnrin tó ní weak erection, premature ejaculation, low sperm count, àbọ̀kùn obìnrin tó yẹ kí wọ́n jókòó sínú ovaries ẹ̀, wọ́n jókòó sínú wúńbù ẹ̀, wọ́n jẹ́ kó conceive, ẹ̀dá ń dà láàmú, PID ń dà láàmú, fibroid ń dà láàmú, menstrual disorder, infertility, sọmúroro, high prolactin, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, PID, àwọn infection lóríṣiríṣi ó ń disturb ẹ̀, kò jẹ́ kó conceive. Bismillah ta'ala, ẹ lọ fún full package wa àti àwọn brand product wa. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn, both natural and spiritual problem. Ètò àdúrà wà, ètò sàrà wà. Al-Qur'ani ń bẹ ní ọ̀ǹtún tá a máa ṣe fáwọn èèyàn. Bismillah ta'ala. A wà ní Abraham Adesanya Lẹ́kì Àjà Ìtì Ọ̀sà Lagos. Ẹ WhatsApp wa lórí +2348109131425. Yàtọ̀ sáwọn brand product wa yìí, a ní àwọn handmade special package tá a tún máa ń ṣe fáwọn èèyàn. Ẹ pè wá fẹ́ èyíkéyìí. Ẹ pè wá fẹ́ èyíkéyìí ìpele níjà, both natural and spiritual problem, lórí +2348109131425. A wà ní Abraham Adesanya Lẹ́kì Àjà Ìtì Ọ̀sà Lagos. Gbogbo ẹ̀yin customers wa, gbogbo ẹ̀yin fans wa, àdúrà yẹn á gba, inú yẹn á dùn, ayọ̀ yẹn á kún. Ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbé pa pé ayé ò ní mú yẹn, ayé ò ní bu yín lẹ́sẹ̀ o. Ogun tó bá ti ṣẹ́nu gbèsè ayé yìí kò ní gbé mọ́. Bí akílẹ̀ ilẹ̀ illallah Muhammadu Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Inna li zata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run bá lónìí. Má sálàmù wa ilà liqa.